ilé tá a bá fi itọ́ mọ ìrì ló máa ń wò. Fún gbogbo ẹ̀yin babaláwo tẹ́ ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ má tíì pè mí, ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó mo fẹ́ bá sọ̀rọ̀, ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó mo fẹ́ kẹ́ kọ́ṣà kínní kan o, àti gbogbo ẹ̀yin èèyàn gan tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà tó pé ẹ máa ń gbọ́ ètò ìkànnì Yorùbádùn online TV. Ó ní wípé ṣé ẹ rí nínú àwọn babaláwo tí ń bẹ ní Nàìjíríà, tá a bá pín wọn sí ìdá 100 tipátipá la máa fi rí ìdá 5 tó jẹ́ òtítọ́ nínú wọn. Tipátipá la máa fi rí ìdá 5 tó jẹ́ òtítọ́ nínú wọn. Ẹ sì jẹ́ kí n sọ nǹkan tó fà á. Ohun tó fà á ni wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lọ kọ́ sí awo ni, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ọkọ̀ sí awo. Ṣé rí ẹ̀yin babaláwo Nàìjíríà ẹ dákun, mo fẹ́ kẹ́ distinct kìíní kan yàtọ̀, mo fẹ́ kẹ́ differentiate àwọn nǹkan kan yàtọ̀ o. Ẹ differentiate láàrin oníṣègùn àti babaláwo, ẹ differentiate wọn yàtọ̀ o. Babaláwo ó ní wípé láti yẹ ifá wò, babaláwo ló ń dafá, láti mú ifá, láti sán ọ̀pẹ̀lẹ̀ mọ́lẹ̀, láti jẹ ọ̀pẹ̀lẹ̀ mọ́lẹ̀, láti da ifá, iṣẹ́ babaláwo nìyẹn. Babaláwo kì í ṣoògùn o. Ẹ̀yin èèyàn tẹ́ wà nínú òyìnbó ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ètò mi dáadáa, ìkànnì Yorùbádùn online TV mo ń pariwo sétí yín o wípé ẹ farabalẹ̀ torí itọ́ ilé tí a bá fi tọ́ mọ ìrì ló máa ń padà wórú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo ẹ gbọ́ dáadáa, tọ́pọ̀lọpọ̀ bá fẹ́ pè mí lórílẹ̀‐èdè nílùú òyìnbó àti ẹ bá mi gẹ̀ẹ́tì babaláwo, farabalẹ̀, ìyàtọ̀ wà láàrin nǹkan tó ń ṣe ọ́ àti babaláwo. Babaláwo tí wọ́n ní pé láti dáfá, ètùtù wọ́n lè ṣètùtù, ètùtù tó yẹ dẹ̀ ṣe ẹ máa gbọ́ mi dáadáa. Babaláwo tí wọ́n bá ṣètùtù fún yàn, ẹ̀yin babaláwo yá mi létí inú yín o. Tó bá jẹ́ wípé Nàìjíríà làwọn yẹn wà, tó bá jẹ́ pé Nàìjíríà ni wọ́n wà, ǹjẹ́ ṣé ẹ lè gba dúró owó tẹ̀ ń gbà lọ́wọ́ àwọn aráàlú òyìnbó, ṣé ẹ lè gbà lọ́wọ́ ọmọ Nàìjíríà? Pàmò gbọ́ tí babaláwo mi ó sọ pé 300,000, 200,000, 150,000, ta ló lè san owó yẹn fún yín ní Nàìjíríà? Kò sẹ́ni kankan tó lè san owó yẹn fún yín lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹlòmíì adákọ̀ 300,000, ẹlòmíì adákọ̀ 400,000, ẹlòmíì mo ti rẹ́ni tó gba 700,000 rí lọ́wọ́ àwọn èèyàn. Kí ló dé? Kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. Because tó bá jẹ́ pé Nàìjíríà la wà, ẹ̀yin tẹ́ wà ní òyìnbó ẹ jẹ́ ká wò ká pé Nàìjíríà náà ti ẹ̀ wà. Kò sí ẹnì kankan tó wà Nàìjíríà tó lè fún yín ní 500,000 o. Tó bá jẹ́ ọmọ Nàìjíríà, tó bá jẹ́ pé Nàìjíríà ló ń gbé tí ì ṣe pé ń gbé lu òyìnbó, kò sí ẹnì kankan tó lè fún yín 500,000 nínú wọn. Kò sí kankan tó lè fún yín ní 400,000, 300,000 nínú wọn. Kò sí ẹni tó lè fún yín. Now ẹ wá ti rí pé most of them wọ́n ti wà ní Western Zone, nǹkan wà ní London, ẹ mọ̀ bọ́ yáyà ń jẹ́. Because ilé tá a bá fi tọ́ mọ, ilé tá a bá fi tọ́ mọ ìrì ni máa ń padà wó, ìrì ni máa ń padà wó. Ẹ mọ̀ bọ́ yá wọ́n ń sọ́fà nílùú tí wọ́n wà, ẹ mọ̀ bọ́ yá wọ́n ń sọ́fà lórílẹ̀‐èdè ibi tán wà ní Amẹ́ríkà, ní London, ní United Kingdom, ẹ mọ̀ bọ́ yá wọ́n ń sọ́fà ń bẹ̀. Ilé tá a bá fi tọ́ mọ ìrì ló máa ń padà wó, ìrì ni máa ń padà wó. Mo fẹ́ jẹ́ ká sòtítọ́, orí òtítọ́ gẹ́gẹ́ ni mo gbé ẹ̀dá lékè, òtítọ́ ni ó gbé èèyàn lékè. Ẹ yé parọ́ fáwọn èèyàn. Ẹlòmíì sọ pé òun máa ṣe tutù, òun ṣe kinní kan, mélòó nínú yín ló ṣètùtù tó gbà? Ẹ ń ṣètùtù fara yín gan, ètùtù ọgbà lórí yín. Mo ń sọ fáàtì ni wípé ẹ farabalẹ̀, ṣàkàtà pààrà báyìí la máa ń ṣetán. Èmi ò sòótọ́. Babaláwo Nàìjíríà tá a bá kó wọn sí ìdá 100, ìdá 5 nínú wọn ni wọ́n da, ìdá 95% yòókù wọn ò mọ nǹkan kan, wọn ò mọ nǹkan kan. Ẹ̀yin tẹ̀sí wà nílùú òyìnbó ẹ jẹ́ ń ṣàlàyé kinní kan, ẹ má gbé kinní ẹ má dàpọ̀ mọ́ra wọn o. Ìyàtọ̀ wà láàrin babaláwo àti oníṣègùn. Oníṣègùn ìdọ̀pẹ̀lẹ̀, oníṣègùn tí bá ń dẹ́ǹdínlógún ọlọ́ọ̀kọ́ ni wọn ẹ̀ sábà dẹ́ǹdínlógún. Oníṣègùn ìṣègùn paraku níṣẹ́ wọn. Babaláwo kì í ṣoògùn fún yàn o, ẹ máa gbọ́, babaláwo kì í ṣoògùn fún yàn, ètùtù lásán ni babaláwo máa ń ṣe. Ètùtù yẹ́dẹ̀rẹ́, kò sí ètùtù kankan tí babaláwo ó ṣe tó lè gba 300,000 o. Kò sí ètùtù kankan tí babaláwo ó ṣe tó lè gba 200,000 o. Mo fẹ́ kẹ́ babaláwo Nàìjíríà ẹ dákun ètùtù yẹn, tó jẹ́ pé tẹ́ ẹ bá ṣe ẹ gba 200,000 naira, ẹ dárúkọ ẹ̀. Kò lè sí. Okay, èlò ni wọ́n ń rewúrẹ́, èlò ni wọ́n ń rajá, èlò ni wọ́n ń ròkété, èlò ni wọ́n ń ra ìjàpá tó fi ń bọ̀gbọ́n.
èló ni wọ́n rà kókó tán fi ń bọ Ògún, èló ni gbogbo ẹ̀. Àjẹbánu ló kó bá ẹ̀yin babaláwo tó jẹ́ wípé olè nìyẹn, olè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì míì ní gbogbo babaláwo, ọ̀pọ̀lọpọ̀ wọn olè ni wọ́n, olè wọ́n ti jẹ àjẹbánu. Ṣé ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó, ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ ẹ̀ mọ̀ yàtọ̀, babaláwo tó bá lòun ó ṣoògùn fún yín 419 ni. Ètùtù ipò ètùtù la gbé hàn babaláwo sí. Babaláwo tó bá lòun máa ṣoògùn fún yín, olè ni. Ẹ sọ pé mo sọ pé olè ni. Babaláwo ìṣoògùn fún yẹn, tí babaláwo ó dàbí prophet ni, ó dàbí àfáà tí wọ́n ń bá èèyàn rínà ni, bí arínà lásán ni wọ́n. Arínà ni babaláwo, wọn kì í ṣoògùn fún yẹn, ètùtù nìkan ni babaláwo máa ń ṣe. Níbo wá ni babaláwo ti ń sọ fún ẹ pé wọ́n bọ̀ ṣoògùn ẹ̀yọ́nú? Níbo babaláwo ti ń bọ̀ ṣoògùn ògùn kinní kan, ògùn kinní kan? Wọ́n ń ṣoògùn, babaláwo kì í ṣoògùn. Babaláwo tó bá ń ṣoògùn, a jẹ́ wípé ọlọ́ọ̀kọ́ṣẹ́ ìṣègùn mọ́ lọ́tọ̀ ni, ọlọ́ọ̀kọ́ iṣẹ́ ìṣègùn ọlọ́ọ̀kọ́ mọ́ lọ́tọ̀ ni, ọkọ̀ mọ́ ni wọn àbí sínú ẹ̀. Ṣé gbọ́n mi kan tí mò ń sọ? Babaláwo àwọn ni wọ́n ní kán ṣètùtù. Babaláwo tí babaláwo bá lè sọ pé òun fẹ́ bá bẹ́ẹ̀ fẹ́ bọ, wọ́n bá ní òun bá fẹ́ bẹ́ẹ̀ bọ rí. Torí mo ti ráwọn kan tó ń pè mí tán ni babaláwo sọ pé àwọn fẹ́ bá wọn ṣe ògùn ẹ̀yọ́nú Nàìjíríà, wọ́n á sẹ̀ǹdẹ̀ sínú afẹ́fẹ́. Irọ́ ni o. Pa hope highs ẹ̀yin ará ìlú òyìnbó dáadáa, ẹ jẹ́ kí n hope highs yín kí ojú yín etí gbọ́ nǹkan tí mò ń sọ dáadáa. Mo ti rìn gan o, mo ti rìn káàkiri gbogbo ọ̀pọ̀lọpọ̀ bí tó yẹ kí n rìn sí. Mo ti rí i pé ọ̀pọ̀lọpọ̀ babaláwo míì àjẹbánu, olè ni wọ́n. Ẹ dẹ̀ máa gbọ́, babaláwo tó bá parọ́ fún àwọn èèyàn, babaláwo tó bá gbowó tí ó yẹ kó gbà, bí yóò forí ara ẹ̀ gbé ibi, ọmọ rẹ̀ yóò forí ara ẹ̀ gbé, ọmọ tó bí yóò forí ara ẹ̀ gbé. Bẹ́ẹ̀ ni ọmọ tó bí yóò forí ẹ̀ gbé. Babaláwo ló fẹ́ bọ́ ṣe tutù, ó ní kó send 300,000. Wọ́n ò ṣe béèrè pé kí lẹ fẹ́ rà, wọ́n ò ṣe béèrè pé kí la fẹ́ rà tọ́jọ́ ètùtù tẹ́ ní kí n mú 300,000 naira wá fún. Babaláwo ló fẹ́ bẹ́ẹ̀ ṣe tutù, ó ní 200,000 naira. Ó ò ṣe béèrè pé kí ni ètùtù tẹ́ fẹ́ ṣe tẹ́ fẹ́ gba 200,000. Èló ni wọ́n ń ta. Ẹ jẹ́ sọ kíní kan fún wa lẹ́nìí. Babaláwo tó bá ṣètùtù, ewúrẹ́ tó bá pa fi ṣètùtù, babaláwo ní ó padà jẹ. Èmi wà wọ́n á ha káàkiri fáwọn èèyàn. Kì í ṣe gbogbo ẹran ni wọ́n fi ṣètùtù. Wọ́n yọ etí, wọ́n yọ ahọ́n, wọ́n yọ ibi ike imú, wọ́n yọ àwọn nǹkan tán yọ náà nìyẹn, tàbí kán yọ àwọn ibìkan nínú òfun. Ẹ máa gbọ́, ká fi ṣètùtù. Ìyókù àwọn babaláwo míì lọ máa jẹ, tàbí kán fi ṣètùtù, tàbí kán pín káàkiri gbogbo ẹ̀gbẹ́ ilé. Àwọn míì gan tiẹ̀ máa ń tà fáwọn mẹ̀súyà, wọ́n máa ń tà fáwọn àwọn àbòkí pé kán fi ṣe súyà. Mo ń sọ òótọ́ ọ̀rọ̀ fún ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó pé tí babaláwo kan bá sọ pé kó mú 200,000 naira wá, ìwọ lánú sọ̀rọ̀ fún babaláwo pé kí la fẹ́ rà. Torí nǹkan kan tí mo fẹ́ kó máa yé yín rè, mo fẹ́ hope highs ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó àtẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Babaláwo ètùtù lásán ni wọ́n máa ń ṣe. Babaláwo kì í bá yàn ṣoògùn. Babaláwo tó bá ti ń ṣoògùn, ó ti kọ́ ìṣègùn mọ́ ni. Babaláwo ìṣoògùn. Ìyàtọ̀ dẹ̀ wà láàrin babaláwo. Tí babaláwo bá sọ fún ẹ pé babaláwo lòun, kọ́kọ́ bí léèrè pé ṣé ọ̀pọ̀ ẹlẹ́lẹ̀ ń dà àbí ẹ̀ǹdínlógún. Kọ́kọ́ bí léèrè pé ṣé ọ̀pọ̀ ẹlẹ́lẹ̀ máa ń dà ni àbí ẹ̀rìndínlógún. Ẹ̀rìndínlógún yẹn ni owó ẹyọ tí Ọ̀rúnmìlà kó fún ìyàwó rẹ̀ wípé tóun bá ti sí nílé kó máa dáwọn èèyàn lóhùn. Ìyẹn ìyàwó Ọ̀rúnmìlà ti ń ṣe pẹ̀tẹ̀bí. Owó ẹyọ, ẹ gbọ́ mi dáadáa, owó ẹyọ 16 náà ń pè ní owó ẹyọ. Owó ẹyọ yẹn dẹ̀ ní, ẹ máa gbọ́, babaláwo kì í dowó ẹyọ. Babaláwo tó bá kájú ẹ̀, ọ̀pẹ̀lẹ̀ ni babaláwo máa ń dà, ọ̀pẹ̀lẹ̀ ni babaláwo máa ń sán mọ́lẹ̀, ní máa ń jàn mọ́lẹ̀. Ẹ gbọ́ mi dáadáa, ìyàtọ̀ wà láàrin oníṣègùn àti babaláwo. Ẹ̀yin babaláwo, ẹ wá fi tí ara yín balẹ̀ kẹ́ ẹ gbọ́ dáadáa. Ṣé ẹ mọ̀ pé tẹ́ ẹ bá gbowó tí ò yẹ kẹ́ ẹ gbà, ọmọ tó jáde láti inú yín yóò forí kó ibi orí ibẹ̀. Wọ́n fi sọ pé bàbá jẹ èso, eyín sì ń kan àwọn ọmọ. Wọ́n ní ká mọ̀ pé òwe yẹn mọ́. Òwe yẹn ọmọ dún lórí ẹ̀yin babaláwo tẹ́ bá jẹ́ babaláwo jìbìtì. Ẹ̀yin tẹ́ wá wà nílùú òyìnbó, ẹ wá farabalẹ̀ o. Ẹ̀yin lẹ̀ ń kó
sọ̀ọ̀lọ̀ sí àwọn babaláwo míì lọ́wọ́ o ẹ̀yin lẹ̀ ń kó sọ̀ọ̀lọ̀ sí wọn lọ́wọ́ nǹkan ò tí ì ní ṣẹlẹ̀ sẹ́lòmíì yóò ti rárí mọ̀ pé hello daddy hello bàbá hello ní kí n sẹ́ǹdì kọ́kọ́ farabalẹ̀ nǹkan kí nǹkan tó bá wù kọ́ mọ́ sí ọ bàbá tó bá jẹ́ pé Nàìjíríà ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ babaláwo tó yẹ pé táwọn aráàlú òyìnbó bá ti fẹ́ chẹ́ẹ̀kì iṣẹ́ wò tẹ́ẹ̀nìkan sanwó consultant fee tẹ́ẹ̀nìkan sanwó tẹ́ẹ̀ fi yẹ fáwò owó fá tẹ́ẹ̀nìkan yẹ pé kán san owó pé kán jẹ́ owó tẹ́ẹ̀ fi wo fáwò tẹ́ẹ̀nìkan béèrè pé tẹ́ẹ̀nì 10,000 tó bá jẹ́ pé Nàìjíríà lẹ́ni yẹn wà ṣé ọmọ Nàìjíríà tó wà Nàìjíríà lè fún ó lè fún 2,000 naira tẹ́ fi yẹ fáwò ni kò sẹ́ni tó lè fún babaláwo tó jẹ́ pé Nàìjíríà ló ń gbé tí ó fún babaláwo Nàìjíríà 2,000 kó fi yẹ fáwò kò sí kò sẹ́ni tó lè fún 1,000 gan 200 naira 500 naira 1,000 ni ẹ̀yin lẹ́ẹ̀dẹ̀ mú owó yẹn kì í ṣe Ọ̀rúnmìlà lólówó ẹ̀yin lẹ́ẹ̀mú owó ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ó lè lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin babaláwo lórílẹ̀‐èdè Nàìjíríà ó lè oníyín ẹ ti di àjẹbánu that is reason why àwọn òrìṣà yín ti fi yín sílẹ̀ tipẹ́ àwọn òrìṣà yín ọ̀gbọ̀ràn sí yín lẹ́nu mọ́ that is why tó ọ̀pọ̀lọpọ̀ babaláwo mi bá ti ṣe nǹkan tó bá ti ṣe ètùtù yín ọ̀gbà mọ́ torí pé ẹ ti gba owó jìbìtì jẹ́ wá kọ́ ọ ní nǹkan tí wàá mọ̀ ṣe babaláwo jẹ́ kí àwọn èèyàn tó bá pè ọ́ tàbáwọn èèyàn tó bá fẹ́ wá sọ́dọ̀ ẹ jẹ́ kán mọ̀ yàtọ̀ láàrin owó tó ọmọ ń gbà o jẹ́ kán mọ̀ yàtọ̀ láàrin owó tó ọmọ ń gbà jẹ́ kán mọ̀ wípé ewúrẹ́ tó fẹ́ pa iye báyìí ni wọ́n ń tà adìyẹ tó fẹ́ pa nǹkan tó bá dẹ̀ jẹ mọ́ ọ̀rọ̀ wọn ni kó o sọ pé o fẹ́ pa nǹkan lé lórí ìkànnì Yorùbádùn online TV ń ké tantan fún gbogbo ẹ̀yin yẹn tẹ́ wà nílùú òyìnbó àtẹ̀yin tẹ́ wà ń dàsó àtẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà pé ẹ má bọ̀ sọ́wọ́ àwọn ayédèrú babaláwo ó wà lórí ètò tèmi náà ń gbé wá lórí ètò tí mò ń gbé wá mo ti rí àwọn kan tí wọ́n jẹ́ pé wọ́n lu jìbìtì ńbẹ̀ wọ́n lu àwọn èèyàn jìbìtì lọ ṣùgbọ́n adúpẹ́ fọlọ́run àti ń gbowó yẹn padà màá báwọn èèyàn gbowó wọn o lórí ètò mi màá gbà á torí pé àwọn tí mò ń gbé wá sórí ètò ń gbà mí imú níkà kò jẹ́ káráàyè gbóòórùn babaláwo bí kò jẹ́ káráàyè gbóòórùn àṣebi imú níkà nígbà míì èmi wà tó yẹ pé ẹ ti finú tán tó sì jẹ́ wípé irọ́ pátápátá ni babaláwo mi tiẹ̀ ti jánu fún mi tó bá ṣètùtù báyìí ọwọ́ kan ní ọgbà mo kọ́kọ́ wò títí farabalẹ̀ ìwọ tó bá wà nílùú òyìnbó tí wọ́n bá fẹ́ gbé ẹbọ àwọn ẹ̀yà wọ́n mọ̀ pé àbọ̀ gbé ẹbọ àwọn ẹ̀yà ẹ máa gbọ́ nǹkan táwọn babaláwo mọ̀ fi rọ àwọn ọmọ Nàìjíríà tó wà ní dàsúrà tí wọ́n fi rọ wọn mọ́lẹ̀ wá ní àwọn gbẹbọ ọ̀yà ó ṣe kìnní àwọn gbẹbọ àwọn bọ̀gún ó ṣe kejì àwọn bọ èṣù ó ṣe kẹta àwọn bọ balúayé ó ṣe kẹrin wọn láwọn bọ Ṣàngó ó ṣe karùn wọn láwọn bọ Ifá ìmí tí ẹ máa sọ pé wọn bá bọ fá ó di mẹ́fà ìmí tí ẹ máa sọ pé wọn bá bọ kí lórúkọ rẹ̀ wọn bá bọ kí náà tiẹ̀ ti ń pe kínní wọn bá bọ àwọn nǹkan kan irọ́ pátápátá olè oníyín ẹni tí ẹ bá bọ Ògún tẹ́ bá bọ Ògún fún ẹ béèrè pé ẹ̀yin èèyàn ẹ béèrè pé irú Ògún wo náà fẹ́ bá ń bọ ọlá ló bílẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ ẹ béèrè pé irú Ògún wo náà fẹ́ bá mi bọ bẹ́ẹ̀ ni torí Ògún tó fẹ́ bọ kí ni ìtumọ̀ Ògún tó fẹ́ bá bọ Ògún tó fẹ́ bá bọ kí ni ìtumọ̀ Ògún tó fẹ́ bá bọ ẹ ní béèrè ń tiyín a máa bá yín bọ Ògún wo náà fẹ́ bọ ọbọ sóògùn tó fẹ́ bọ ọbọ lórúkọ ni Ògún lánàá wà èwo náà fẹ́ bọ ọbọ ńbẹ sóògùn lánàá náà fẹ́ bọ ọbọ ni àbó Ògún wo náà fẹ́ bọ ọbọ ẹnì kan sọ pé wọ́n fẹ́ bọ ọbọ èṣù irú èṣù wo náà fẹ́ bọ ọbọ èyí ẹ̀ sọ wọ́n fẹ́ gbé bọ àwọn ẹ̀yà ẹ bọ àwọn ẹ̀yà wo náà fẹ́ gbé èwo náà fẹ́ gbé ńbẹ nínú rẹ̀ ṣé òkété lẹ́ẹ̀ fi gbé ni ẹ bọ àwọn ẹ̀yà tó ti jẹ jù láyé náà ní ẹbọ olókété dé èlò náà dẹ̀ ń ta òkété èlò náà ń ta òkété èlò náà ń ta fún òkété èlò náà ń ta gbogbo òkété gan gbogbo òkété tẹ́yìn babaláwo ń lò tẹ́ fi ń gbá àwọn èèyàn Nàìjíríà gbogbo òkété wọn pátápátá kò ju between 5,000 to 10,000 naira lọ láàrin 5,000 sí 10,000 naira ní price òkété ní Nàìjíríà ẹ wà lẹ́bàá wọn gbé ẹbọ ọ̀yà ẹ da epo lé ẹ bu ẹbu lé lórí ẹ ṣe kìnìún kan ẹ nìkan mú 100,000 naira wá sọjọra wọn èyí tẹ́ wà nílùú òyìnbó ẹ la etí yín sílẹ̀ kẹ́ ẹ mọ ìyàtọ̀ láàrin babaláwo àti oníṣègùn àwọn lọ dàrẹ́ẹ̀tì sí nǹkan tẹ́ bá gbé fún wọn ni ìyàtọ̀ nìyẹn o babaláwo kì í ṣègùn kì í ṣoògùn fún òyìn o babaláwo kì í ṣoògùn fún òyìn o tẹ́ bá rẹ tó ń gbá ọ̀pẹ̀lẹ̀
ẹbí léèrè tó bá lòun máa ń ṣoògùn fún yàn ẹ sá fún. Babaláwo ìṣoògùn fún yàn, àwọn babaláwo is like a prophet, bí wòlíì ni wọ́n, arínà lásán làwọn babaláwo, arínà ni wọ́n. Inú arínà tó bá bọ́ ọrínà yẹn, nǹkan tó bá wá rí tó bá wá jáde, bóyá ọ̀bàrà ni, bóyá ọ̀fun ni, bóyá èjì ogbè ni, bóyá ọ̀sẹ̀ ẹ̀tùá ni, tó bá jáde yẹn gangan tó bá ti kí fá rẹ̀ náà ó ní wọ́n á wá wò wípé ẹ jẹ́ ká ṣètùtù lé lórí. Níbo wá lè tùtù tẹ́fẹ́ ṣe ti wọ 200,000 naira. Tó bá kí fá lọ oríṣiríṣi ètùtù ọmọ ẹ yọjú, oríṣiríṣi ètùtù ọmọ ẹ yọjú, oríṣiríṣi ọmọ ẹ yọjú, ẹ farabalẹ̀. Ǹjẹ́ tó bá jẹ́ pé ẹ̀yin gangan fúnra yín tẹ́ jẹ́ babaláwo lẹ́yìn náà lọ ṣe nǹkan níbi kan tó bá ní kẹ́ mú 500,000 wá, ǹjẹ́ ṣé babaláwo bàbá yín lè san? Ǹjẹ́ ṣé ẹ lè san? Mo mọ àwọn babaláwo gidi o tó jẹ́ wípé Ifá ọmọ jẹ́ fún, Ọ̀rúnmìlà yóò mọ̀ jẹ́ fún níbikíbi tó bá wà. Mo ti rìn káàkiri ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wọ̀n tí mò ń rí, tó bá ti dọ̀rọ̀ owó olè ní. When it come to area of money, olè lọ́pọ̀lọpọ̀ yín. Kí ló dé? Kí làwọn aráàlú òyìnbó ṣe fún yín, àwọn western area? Tẹ́ bá ti gbọ́ pé wà ní kinní kan, wọ́n fẹ́ ṣe kinní kan, wọ́n ṣe kinní kan, ìmí ìtọ́ bá ti gbé kinní kan, kí ló dé? Ẹnìkan pè mí wípé ẹnìkan gba iye owó báyìí, pọ́ gba 6 million lọ́wọ́ òun, 6 million, 2 million lórí kí là ń ṣe ètùtù wo la fi 2 million ṣe? Tó dídí erin lára ní àbódídí aláboyún 50 la fi ṣe ètùtù, àbódídí orílẹ̀-èdè la fi ṣe ètùtù. Ó ti pọ̀ jù, ó ti pọ̀ jù, ó ti pọ̀ jù. Ìjẹ́sẹ̀ yìí gẹ́gẹ́ fúnra yín, ọmọ yín kankan pè yín bẹ́ẹ̀ nìkan fẹ́ ṣe kinní kan fún yín, ó ní kẹ́ ẹ mú, ó ń tẹ̀ babaláwo kankan ò lè san 100,000 ní Nàìjíríà. Tó bá jẹ́ pé yín ni, kò sí ọmọ Nàìjíríà tó lè san 100,000 fún pẹ́kẹ́ bó gbé ètùtù. Èwo wá lè gbá àwọn èèyàn sí? Ẹ jẹ́ kí yàtọ̀ wà. Ẹ̀yin èèyàn wa níbikíbi tẹ́ ẹ bá wà jákèjádò gbogbo àgbáláyé, ẹ gbọ́ mi dáadáa. Òtítọ́ ni wọ́n máa ṣe òní ò máa ní ṣèké o, òtítọ́ ni ó máa ṣe. Bọ́ ọba sòtítọ́ ni ó gbì ọ́ nídìí sí awo, bọ́ ọba sòtítọ́ aṣọ yóò mọ̀ pọ́n lásán ni láṣẹ Èdùmàrè, láṣẹ alálẹ̀ ilẹ̀ Yorùbá, láṣẹ alálẹ̀ tó ń tẹ̀ mọ́lẹ̀, torí omi láàkọ́kọ́ tẹ̀ka tó tẹ yẹrin. Kí ló dé tẹ̀ ń gba gbogbo àwọn èèyàn tẹ̀ ń lo jìbìtì? Mo sì mọ̀ wípé gbogbo ọmọ tó bá jáde látàbẹ́ yín, gbogbo ọmọ tó bá jáde láti ilé yín, gbogbo ọmọ tẹ́ bá fi okó yín bí, gbogbo ẹ̀yin babaláwo tẹ́ ń lu jìbìtì lórí afẹ́fẹ́, tẹ́ ń lu àwọn ará ìlú òyìnbó àti gbogbo àwọn èèyàn ní jìbìtì, gbogbo ọmọ tó bá jáde látara yín, alálẹ̀ kò ní jẹ́ kí gbogbo wọn jẹ́ èèyàn láṣẹ Èdùmàrè. Alálẹ̀ ò ní jẹ́ kí gbogbo wọn jẹ́ èèyàn. Ìwọ babaláwo yí ọwọ́ rẹ wò, tẹ ọwọ́ báyìí, sàmì àdúrà tí mò ń sọ wípé gbogbo nǹkan tó ń ṣe fáwọn èèyàn pé kó san fún wọn náà padà. Gbogbo babaláwo gbogbo ẹ̀yin babaláwo tẹ́ wà Nàìjíríà, tó bá jẹ́ wípé babaláwo tòótọ́ ni Ifá ọmọ jẹ́ fún yín o, tó bá jẹ́ wípé ẹ ń fi ọ̀nà ayédèrú ẹ fi ń gbá àyàn ni, ọmọ tó bá ti ara yín jáde, ọmọ tó bá fi okó òdì yín bí kò ní jẹ́ èèyàn láṣẹ Èdùmàrè, kò ní jẹ́ èèyàn, ọmọ yín yẹn yóò mọ tábàì kò ní jọ mọ́, yóò mọ tábàì yóò mọ lulẹ̀ ni kò ní jọ. Kí ló dé? Àwọn ẹni ẹlẹ́ni tó wà nínú òtútù, àwọn ẹni ẹlẹ́ni tó wà ní, especially àwọn tó wà ní Canada, àwọn tó wà ní Russia, tó jẹ́ wípé minus ní kóòdù ọ̀dọ̀ wọn. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò sunkún wá sọ́dọ̀ yín pẹ̀lú ìbànújẹ́, ẹ sì tún di ẹrù ìbànújẹ́ yẹn sì tún dìlé lórí. Gbogbo ọmọ tó bá tara yín jáde, tẹ́ bá fi okó òdì yín bí, gbogbo ọmọ yín pátápátá kò ní jẹ́ èèyàn. Tó bá ti ń tábàì wọ́n mọ̀ ṣubú lulẹ̀ wọn ní mú ni. Ó dègùn lórí wọn. Kí ló dé tẹ́ ń gbá àwọn èèyàn tó wà láti ìlú òyìnbó tó jẹ́ wípé gbígbá ló kù tẹ́ mọ̀ gbá wọn? Ìkẹ́ tí ẹ pè lọ́jọ́ kan, ẹnìkan pè mí pé babaláwo kan pé ó ní kò sáré mú oyè báyìí wá kó mọ́ bá ṣe kinní kan, pé òun rí kú níwájú ẹ̀, orí kú níwájú ta ni? Orí kú níwájú ta ni? Ta lórí kú níwájú ẹ̀? Nígbà tó rí kú níwájú ẹ̀, ó ṣe bá rè. Tó jẹ́ wípé ọ̀nà àtijẹ àtìrí nǹkan ti bẹnu ẹ̀ náà ni, àtìrí nǹkan ti bọ ẹnu náà lẹ́ẹ̀mọ́ lé kiri. Tẹ́ bá sì wò náà,
tẹ́ bá wò wọ́n mọ̀ lù ni wọ́n mọ̀ lé ni ẹ̀ ní bá ẹ mọ̀ lé ìgbéga ni ẹ mọ̀ lé ojú rere ni ọ̀pọ̀lọpọ̀ babaláwo mi òrìṣà ti fílẹ̀ tipẹ́ Ọ̀rúnmìlà ti kú òní ó ti kú òní sàkání ẹ̀ tipẹ́ náà mo sọ pé babaláwo òun dáyàn lóhùn babaláwo kan ṣe kinní kan fún mi lọ́dún kan mi ì sọ̀rọ̀ mo gẹ́ẹ̀tì ẹ̀ mo gẹ́ẹ̀ṣẹ̀rẹ̀dì ẹ̀ lẹ̀ mi ì sọ̀rọ̀ ọba ní ọba bá mi gbé fàjẹlẹ̀ ló ṣe wọ̀nyẹn mo ní kí ló jáde ó lè di ògbè mo ní kí lè di ògbè sọ èjì ògbè dẹ̀rẹ̀ ó dàbí ẹni tó ní kò sàmì lọ́jọ́ sí tó ń ṣe fàárì oṣù dúdùn oṣù oko oṣù dídùn ó tún so lómi ṣòroro bẹ́ẹ̀ lọ rọ nǹkan tó ń pè ní èjì ògbè ṣe rí èjì ògbè dàbí wípé wọ́n ló lówó lọ́wọ́ ṣùgbọ́n tó o bá struggle o ò ní lówó lọ́wọ́ nǹkan tó ń pè ní èjì ògbè ni the simple definition of èjì ògbè ni wọ́n ló jẹ́ èèyàn o ṣùgbọ́n tó o bá múra dáadáa o ò ní jẹ́ èèyàn positive and negative lèjì ògbè èjì ògbè is not a positive it's a positive and negative èjì ògbè ọjọ́jú sí ọ lọ́ba lèjì ògbè lọ jáde sí mi wọ́n sàkàwọ́ báyìí mò ń wèjì ògbè mo ní kí wá láàṣẹ ó ní àmú ara ewúrẹ́ àṣegbò èèlò ní gbogbo nǹkan tá a fẹ́ rà ó ní 70,000 naira èèlò tún ní èrò lẹ́gbà lówó iṣẹ́ ó lóun gba 30,000 gbogbo ẹ̀jẹ̀ ló ń di 100,000 naira nínú ẹ̀ ṣe sùúrù èèlò náà ń tẹ ewúrẹ́ èèlò náà ń tẹ ewúrẹ́ tá a fẹ́ fi bọ́ fá kí ló dé tá a fẹ́ fi lo ewúrẹ́ tá a fẹ́ fi bọ́ fá lọ́ba ní nǹkan tó jáde sí mi nìyẹn pé kinní kan mo ní ṣé tí n bá ti ṣẹ́ tán ṣé kò ní sí wàhálà mọ́ ṣé kinní yẹn yóò free oní yóò free mo wá sọ̀rọ̀ mo ní bàbá mo ní ẹ ṣúọ̀ ó lóun ṣúọ̀ mo dẹ̀ kówó jáde mo dẹ̀ fún ní 100,000 naira ó dẹ̀ lọ ra gbogbo kinní yẹn ó sára ó dẹ̀ pè mí ó lóun ti rà mo bá lọ síbi àbáṣe tán ó ní láàrin oṣù mẹ́ta n ò rí ìyẹn kankan n ò rí yàtọ̀ mo bá lọ bá babaláwo padà ẹ lẹ́ o bàbá ìdajì mo lọ ìdajì ní nǹkan bí 5:30 èmi ọkọ̀ jí kàǹtẹ̀ lẹ̀kùn lé babaláwo yẹn ó ṣe sílẹ̀ kó bá ojú èmi lọ́wọ́ kọ́ rí kí ló dé ó ní mo wá gba owó tẹ́ ẹ gbà lọ́wọ́ mi olówó wo 100,000 naira tẹ́ ẹ gbà lọ́wọ́ mi ní last 3 months tẹ́ ẹ ní màá fi ṣètùtù tẹ́ ẹ ní yọ gbà tẹ́ ẹ ní ètùtù yẹn máa gbà mo fẹ́ wá gbà ó ní ṣe bí ṣe bẹ́ẹ̀ yín lẹ sọ fún mi pé yóò ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ èmi náà dẹ̀ ṣèlérí fún yín pé màá wá ṣe nǹkan fún yín nígbà tí ò ti ṣiṣẹ́ màá gbowó mi padà ìgbà tá a fa lọ tá a fà bọ̀ tílẹ̀ mọ́ bá wa tí mo pariwo lé lórí wà láìtàláì ó wá 80,000 fún mi ní 100,000 ó wá 80,000 ó ní mi ò ní jẹ́ èèyàn láyé mi ò ní lówó lọ́wọ́ babaláwo tí mo sọ yẹn ti kú o torí ẹ̀yìn lẹ́yìn báyìí lè bí ọmọ sùn bí pẹ́pẹ́yẹ bá tẹ odò yóò parẹ́ ni bẹ́ẹ̀ ni bádìyẹ gan bá tẹ odò yóò parẹ́ ni o lè máa halẹ̀ máwọn tó wà ní òyìnbó àwọn aráàlú tó wà ní òyìnbó mo fẹ́ jẹ́ kẹ́ sọ kinní kan ọ̀pọ̀lọpọ̀ yín máa ń bẹ̀rù wọn ní torúkọ wọn àti kinní kan bá ti wà lọ́wọ́ tó lọ́wọ́ ta ni kí ló fẹ́ ṣe fún yín kí ló fẹ́ ṣe fún yín ẹ jọ̀ọ́ lórí ètò mi ẹ jọ̀ọ́ mo fọlọ́ ọba bẹ̀yìn tàbí tí babaláwo kan bá ti gbá yín ẹ pè mí ẹ pè mí kó wá rí fíìmù ẹ sáà ní gbogbo receipt yẹn lọ́wọ́ receipt tẹ́ fi sanwó fún ẹ sẹ́ǹdì ẹ̀sìn Kọ́lá Aláwọ̀dé ìgbà yẹn lẹ́tì wá rí wípé Kọ́lá Aláwọ̀dé is not a dẹ̀dẹ̀rìn Kọ́lá Aláwọ̀dé is not a mogun Kọ́lá Aláwọ̀dé will collect your money from you for you níbo náà ti ń bá a fà mi ò ní bọ́ fi tọlọ́pàá sí mi ò ní bọ́ ti tọlọ́pàá bọ̀ màá bọ́ gbowó yẹn jáde ẹ ti ẹ̀ san ni ẹ san ni àbò ló tiẹ̀ ṣe ní san tí wàhálà bá ju wàhálà lọ wà sáà babaláwo kan ní orí program tí mo gbé wá ìtẹ́lú àwọn babaláwo tí mo mọ́ ń gbá sórí program tó gbowó kan tí ó yẹ kó gbà lọ́wọ́ ẹnìkan nígbà tí mo fi náà kànàkàn láàrin 2 hours lásán mo sọ́rí gbogbo owó tó gbà lọ́dá padà bó ni máa ṣe fi hàn ní kànàkàn tó ní lówó padà ẹ̀fọ́ àbẹ́ẹ̀dì wá dá padà ní babaláwo kan sọ wọ́n sàfá sí mi mo sọ fún ọ tó o bá sà tí eku àti olóńgbò bá wọnú yàrá tí èkúté àti olóńgbò bá wọnú yàrá ìkọ́ fàyè lẹ̀ fún kan ni tí èkúté ilé àti olóńgbò bá jọ wà nínú yàrá ìkọ́ yà fàyè lẹ̀ fún kan ni èmi kú òní ẹni tó sọ pé ọmọ halẹ̀ mọ́
tàbí tẹ́ mọ̀ halẹ̀ máa kọ́ wọn kan tẹ́ mọ̀ halẹ̀ máa wọn kan tẹ́ mọ̀ fi kinní kan halẹ̀ mọ́ wọn pé kinní kan ẹ máa pa pátá ni nítorí kíni torí pé gbowó lọ́wọ́ wọn ẹ̀ẹ́dẹ̀ tó mọ̀ halẹ̀ mọ́ wọn ẹ gbowó lọ́wọ́ wọn ẹ̀ẹ́dẹ̀ tó mọ̀ halẹ̀ mọ́ wọn. Ìkan tiẹ̀ sọ lọ́jọ́ kan ìgbà tí kan halẹ̀ bẹ́ẹ̀ni ẹ ṣe pè mí nìyẹn ọ halẹ̀ olóhùn halẹ̀ mo ní kò sí wàhálà ẹ fún mi mo ṣe gba nọ́mbà babaláwo ẹ ló sà ẹni báyìí lẹ́ẹ̀ halẹ̀ mọ́ ó ní ta ní sọ̀rọ̀ mo ní kọ́lá aláwòdé ló ń sọ̀rọ̀ ó ní kí ló ṣẹlẹ̀ mo lẹ́ẹ̀ halẹ̀ mẹ́nìkan pé yóò rí ẹjọ́ nǹkan tó fẹ́ rí yẹn mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi ní sà nǹkan tó fẹ́ rí yẹn mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi lọ́ba ní ṣé mi mo fẹ́ bàjá mo ní ẹ má jẹ́ ká ṣe ní aláriwo tá a bá ṣe láláriwo gbogbo nǹkan tẹ́ ẹ kó jọ yọ bàjẹ́ lójú yín pápápá ọdún owó ẹni yẹn padà o babaláwo tó bá ṣe dáadáa lórílẹ̀‐èdè Nàìjíríà wà á mọ̀ jèrè babaláwo tí ì bá ṣe babaláwo èké wọ́n mọ̀ fowó kékeré gbowó ńlá lọ́wọ́ àwọn èèyàn tó ì bá ṣe irú ẹ̀ wà láì bọ́ bá ti ń ta báyìí ní ọmọ ọdún bọ́ bá ti ń lù báyìí ní ọmọ ọdún ṣẹ̀kẹ̀rẹ̀ rẹ̀ ò ní bá wọn lòde ìbànújẹ́ sáàbàdà làwa o àkọ̀ráyè ọmọ ogun tẹ̀lúdó bọ́ bá jọ ọmọ ìyá mi ní bá lu jìbìtì màá dí ẹ̀jẹ̀ rẹ̀ torí kò sí ẹni tí ó lu jìbìtì tí ò ní níṣòro àkọ̀ráyè ọmọ ogun tẹ̀lúdó àwa lọ́ọ́ máa rẹ́rìn pàdé ìjà lójú ọ̀nà o bọ́ bá jẹ́ ọmọ ìyá mi ní bá ń lu jìbìtì màá tẹ́jú ẹ̀ màá gbowó mi lọ́wọ́ ẹ̀ jìbìtì àwọn tó wà nínú òtútù ẹ mọ̀ pé nínú ṣó wu àwọn náà káwọn náà kówó yẹn lẹ̀ ni owó tí ò ní ní thank you nínú owó tẹ̀ ń gbà lọ́wọ́ wọn ò ní thank you nínú ṣó wu àwọn náà káwọn náà kówó lẹ̀ nǹkan tí mo mọ̀ tẹ́ bá fẹ́ báwọn aráàlú òyìnbó ṣiṣẹ́ mo máa ń sọ fáwọn èèyàn ẹ jọ̀ọ́ mo fọ náà bá bẹ̀yìn before you do any transaction kankan fún anybody lórí ètò mi ẹ jọ̀ọ́ mo fi alálẹ̀ ibikíbi tẹ́ bá wà mo fi bẹ̀yìn mo fi alálẹ̀ ilẹ̀ Yorùbá yìí mo fi bẹ̀yìn alálẹ̀ wà ilẹ̀ Yorùbá o mo fi bẹ̀yìn ni ẹ dákun ẹ máa jẹ́ kí n mọ̀ gbogbo wọn babaláwo tó mọ̀ ṣépè èké tó jẹ́ pé o ti ṣe aképè sínú wà láìtàláì aképè tó ṣe sínú yẹn náà ni ó padà sí kú pọ́ láṣẹ Èdùmàrè ìwọ babaláwo tó jẹ́ pé wàá ṣe aképè sínú wàá máa ṣépè pé kílẹ̀ mú ọ kí kìíní kan ṣe torí pé o ti ṣe aképè sára pé ètò yìí ò lè mọ èpè yóò padà mú ọ o torí èpè ìjà lóòjọ́ ìlòdè lẹ́nìkan sọ àná ẹnìkan gbáhùn lẹ́nìkan sọ àná ẹnìkan gbáhùn lẹ́nìkan sọ àná ẹnìkan gbáhùn nígbà kan tiẹ̀ pè mí ní ìjọ kan ó pè mí bóyá Amẹ́ríkà ni àbí Dublin ni mi ìmọ̀ bẹ̀ ìzádà Amẹ́ríkà ò Dublin ó ní ẹnìkan gba owó kan lọ́wọ́ òun owó yẹn tí n bá dárúkọ owó yẹn owó tó máa yà yẹn lẹ́nu ni torí kíni ẹnìkan náà wà lórílẹ̀‐èdè Nàìjíríà gbajúgbajà ní Nàìjíríà ó pè mí pé ẹni tó wà Nàìjíríà yẹn gbowó lọ́wọ́ òun ó lọ bẹ́ẹ̀ ni yẹn lẹ́kọ̀ọ́ jìnnìjìnnì bá gbà tó rí mi mo ní owó tẹ́ gbà lọ́wọ́ ẹni báyìí ní Amẹ́ríkà mo fẹ́ bá gbà jìnnìjìnnì bá ní jìnnìjìnnì gbọ́dọ̀ bá ní kílódé torí àti jẹ àfi tó o bá fi okó yìí tó o bá fi bí ọmọ jáde lókun lè gbọ́ àti ìyàwó rẹ mẹ́fì gé èèyàn láyé wọ́n bá jẹ́ pé ẹjọ́ ń gba owó jìbìtì ni o ẹjọ́ ń gba owó mẹ́rìírí owó tẹ ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé because they are in western zone owó wọn pọ̀ ju ti Nàìjíríà lọ níbo ẹni tó yẹ pé ẹlòmíì $8 lásán nígbà ní 1 hour ẹlòmíì ọ̀gbájú $8 lọ láàrin wákàtí kan $8 láàrin wákàtí kan lẹ́lòmíì gbà ẹlòmíì ó ń wọ̀ ọ̀ṣun òkiri ni àánú yá máa ń ṣe mí o Ọlọ́run bá ń gbọ́ mo máa ń ṣàánú àwọn tó bá àánú wọn máa ń ṣe mí nǹkan tó dẹ̀ máa ń máa nu wọn ṣe mí pọ̀ ìkan pè mí wípé báárà ló máa ń tọrọ ní Amẹ́ríkà ṣé dùnú rẹ̀ ní láti máa tọrọ báárà l'Amẹ́ríkà ìṣòro ìkan pè mí ṣé rí gbogbo àwọn tó wà nílùú òyìnbó tá à ń rí tá à ń gbọ́ ìró wọn nǹkan dánú wọn là ń gbọ́ ìró wọn tí ò dá lọ́pọ̀ jù inú àwọn tó wà nílùú òyìnbó nǹkan ẹ bá gbọ́ ìró rẹ̀ nǹkan dá lẹ̀ ń gbọ́ ìró rẹ̀ nǹkan tí ò dá ń kọ́ tọ́pọ̀ jù tá a bá kó àwọn ìdá 100 di àwọn tó wà ní ìlú ní diaspora tá a bá kó wọn jọ tipátipá lẹ máa fi rí 30 tipátipá lẹ máa fi rí 20 tipátipá lẹ máa fi rí 15 tó jẹ́ kó dáa tó jẹ́ kó lówó lọ́wọ́ tó jẹ́ èèyàn níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ struggle ni nǹkan bá jẹ́ èèyàn níbẹ̀ nínú wọn là ń gbúrò wọn nǹkan lówó lọ́wọ́ nínú wọn là ń gbúrò wọn tí ò dáa fún lọ́pọ̀ jù kí ló dé tá a fi ń bayé wọn jẹ́ èèyàn sọ fún ẹ para wọn ọ̀jà èèyàn sọ fún ẹ pé òun ti gba sálárì kẹ́yìn ní ìsìn pé òun ti iṣẹ́ kẹ́yìn síbẹ̀ ó ló ti lé ní 5-10 years
nígbà tó bá dẹ̀ sí wà fún bílì wà ní pé kíní ẹ wà ní kọ́lọ̀ mú 250 wà kí ló fẹ́ fi 250 sí. mo kàn fẹ́ kó o sọ ni o ṣé 250 yẹn tó bá ṣe tí yóò tán ìṣòro ayé rẹ̀. àwọn kan tẹ̀ wà lamẹ́ríkà wọ́n mọ̀ rò pé kíní ṣé tán bá ṣe kíní yẹn pé ṣé kíní yẹn yóò dẹ̀ sáré change ìṣòro àwọn. n táwọn máa expect nìyẹn. ok yèmí credit card nìyá we call something called card ẹlòmíì ń yá owó lọ́ọ̀ ni ó ń yá owó lọ́ọ̀ ni fi settle Nàìjíríà tó yẹ pé yóò dá padà nílọ́po ìlọ́po. ẹlòmíì sọ ẹnìkan pè mí lọ́jọ́ kan tẹkúntẹkún ló fi pè mí kò tiẹ̀ tí ì pẹ́ tomijé ló fi pè mí mo ní kí ló ṣẹlẹ̀ mà ó ní wọ́n ti gbá òun. mo lè lò lẹ́gbàá òun lẹ́gbàá òun ní bóyá 1 million bóyá 1.1 million ní kò sí wàhálà. ẹ send receipt tẹ́ fi sanwó yẹn ẹ send yẹn sí mi èyí ń bá yín gbowó yẹn padà. tó ló ń gbọ́ àtẹkù tẹ́ bá wọnú yàrá ìkọ́ fàyè lẹ̀ fọkàn ní sẹ́ẹ̀. ń bá yín gbowó yẹn padà. mo gba 980,000 naira padà ní owó wúmà yẹn 980 mo gbà jáde ní owó wúmà yẹn. mo ní babaláwo ẹ mọ mú yòókù lọ ó ní kí n má wà lé mo lémi náà ní délé yín mọ́ láyé. èmi náà ní délé yín mọ́ kí mo fẹ́ wá sí ń lé yín ẹ lo jìbìtì fún yẹn ní má wà lé yín mọ́ mi ò ní délé yín mọ́ láyé kí mo fẹ́ wá sí ń lé yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ̀ ń gbà yín lọ́wọ́ ọkú ni babaláwo ti bá gbé wá sórí prógráàmù mi mo wá ràn yín lọ́wọ́ ni ta lọ́dà yín mọ̀ èmi náà mọ̀ wọ́n mẹ́yìn babaláwo ti bá gbé wá sórí prógráàmù mi ṣe fẹ́ gbọ́ mi lónìí mo wá ràn yín lọ́wọ́ ni kákú clarify rẹ̀ sọ́tọ̀ kí n yẹ sọ́tọ̀ mo wá ràn yín lọ́wọ́ ni èmi náà dámọ̀ wọ̀n dá yín mọ̀ ta ló mọ̀ kò lóyún lọ́yọ̀ọ́ ṣé abára Amẹ́ríkà jẹ́ pé wọ́n gan rí babaláwo míì kò léèyàn kankan lamẹ́ríkà kò léèyàn kankan ní diaspora débi wípé ọwọ́ á rí wọn ọwọ́ á ń jẹ wọn bí ẹ̀fọn ọwọ́ á ń jẹ wọn wá ń fún wọn gbẹ torí kíni ṣé ìran rẹ gbarú owó yẹn rí láyé babaláwo tí wọ́n gbé wá sórí program mo wá help ẹni o ń ṣàkàtà pààrọ̀ ọ̀nẹ́jà sítọ́ tó bá ti ń jí láyé jù ó ti dààmú di mo wá ràn ẹ́ lọ́wọ́ lórí program ẹni tí bá gbé wá sórí program I just bring you to my program to come and help I bring you to my program for help láti wá gbé ẹ jáde ni kò yẹ kó wá rí bẹ́ẹ̀ ká mọ̀ fi nǹkan tí ò ṣe ká mọ̀ fi gbá àwọn èèyàn ká mọ̀ fi nǹkan tí ò ṣe ká mọ̀ fi gbá àwọn ọmọ Nàìjíríà ká mọ̀ fi nǹkan tí ò ṣe ká mọ̀ fi gbá àwọn tó wà ní diaspora ká mọ̀ fi nǹkan tí ò ṣe ká mọ̀ fi gbá àwọn tó wà ní diaspora kò yẹ kó mọ̀ rí bẹ́ẹ̀ láàrin wa ẹ jẹ́ ká ṣe kinní yìí tó bá jẹ́ pé lóòótọ́ ló gbé nǹkan tó dáa lọ́wọ́ gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ́ ẹ̀ bá gbọ́ ọ̀rọ̀ ẹ̀ á dùn mí ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ ẹ̀ bá ti gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí dáadáa á dùn mí gan torí wípé àwọn tí mo gbé wá sórí program àwọn táwọn èèyàn tẹ́ ẹ̀ rí lórí social media ó lè má jẹ́ program tèmi gan tẹ́ ẹ bá gbé wọn wá most of them we carry them just to help them we bring them to the program to promote them who know you who knows you before yálà ọba àjẹ ìyá kan ìyá kínní kan ọba àjẹ babaláwo kan yín ọkàn mi ẹni tá a bá gbọ́ wá sí program we bring you to the program for the promotion ta lọ́dọ̀ ọmọ ta lọ́mọ èèyàn mélòó ní ń pè ọ́ lóṣù tẹ́lẹ̀ èèyàn mélòó ní ń pè ọ́ lọ́sẹ̀ èlò ló ń rí gan wá rí i pé that is only awareness only way to chop their money you just they will call you and you be chopping them because of what nítorí nǹkan àjẹbánu lásán ẹnu inú nítorí inú wa nítorí ẹnu wa lásán gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbowó òdì ó yẹ kẹ́ gbà lọ́wọ́ àwọn tó wà nílùú òyìnbó tàbí tẹ́ ń gbà lọ́wọ́ àwọn èèyàn tó jẹ́ oníṣẹ̀ṣe ọba àjẹ pásọ̀ ọba àjẹ àfà tó ń gbowó tí ó yẹ kó gbà tó jẹ́ owó èké tó jẹ́ owó ẹ̀tàn tó jẹ́ 419 gbogbo ọmọ tó bá ti inú okó rẹ̀ jáde gbogbo ọmọ tó bá fokó ẹ̀dùn kò ní jẹ́ èèyàn lórílẹ̀ kí ló dé tẹ̀ ń gba owó yẹn lọ́wọ́ wọn kí ló dé why are you collecting those money from their hand it's too much ó ti pọ̀ jù owó yẹn ti pọ̀ jù tẹ̀ ń gbà lọ́wọ́ wọn tó bá jẹ́ pé Nàìjíríà ni kò sí babaláwo kankan tó lè ṣe nǹkan kan fún mi Nàìjíríà tí mo lè fún lówó tí mo lè fún 100,000 owó 100,000 mo kí lọ́yẹ́ fi sí. kí lọ́yẹ́ fún 100,000 sí kò sí babaláwo kankan Nàìjíríà tí mo lè fún 100,000 wíwà fún 100,000 kí ló lọ́ fẹ́ fún 100,000 naira mo fẹ́ gbọ́ ọ̀fẹ́ ra odidi àgbò kí ló ṣe mí tó fẹ́ ra odidi àgbò fún mi kí ló ṣe mí tó fẹ́ ra odidi àgbò mọ́kà béèrè ni kí ló ṣe ẹni yẹn tó fẹ́ ra odidi àgbò fún
tó bá yẹ pé lóòótọ́ lọ́dẹ fẹ́ ra odidi àgbò fún èlò náà ń tàgbò ní Nàìjíríà àsìkò iléyá làgbò máa ń wọ́n àsìkò tí ọba ti sí ìbá ti sàkó àsìkò iléyá àgbò òkè wọ́n àwọn tó ń tàgbò gan máa bí ọ ni pé come and buy it torí wọn kì í rí ìyàn wọn kì í rí promo wọn kì í rí sábà rí ìyàn rà lọ́wọ́ wọn kí ló tó fẹ́ rà dákọ̀ nǹkan tó fẹ́ rà babaláwo tó fẹ́ fi bá àwọn èèyàn ṣe tutù tó kọjá àgbò abẹ́sìn lọ fẹ́ rà ó fẹ́ sin tutù fún yàrá àbẹ́ màálù àbẹ́ ràkúnmí àbẹ́ rin tó mọ̀ kàn fẹ́ jẹ́ kẹ́kẹ́ wo kinní yẹn ni o kí lẹ fẹ́ fi ṣe tutù tẹ́ ń gba 300,000 200,000 lọ́wọ́ wọn ẹ sọ fún mi tani ẹ yọ́bọ̀ Ògún yọ́bọ̀ Èṣù yọ́bọ̀ Ọbalúayé kí lẹ̀ṣẹ̀ rẹ̀ kí lẹ̀ṣẹ̀ nìyẹn tí ó fi bọ gbogbo kinní yẹn kí lẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó fi bọ gbogbo kinní yẹn lẹ́ẹ̀kan torí àjẹbánu yín mo ti rí babaláwo tí lọ ta ẹran fáwọn àwọn oníṣúyà mo ti rí wọn rí babaláwo tí ń tẹran fáwọn oníṣúyà mo ti rí wọn rí dáadáa ẹ pé ẹran tán bá papò wá lọ ẹran tán bá dúró tán bá ta ẹ̀jẹ̀ lẹ̀ wá lọ tà fáwọn oníṣúyà mo ti rí dáadáa mi ò ṣe mọ́ rí I always see it mo ti rí dáadáa mo ti rí nǹkan yẹn pé wá jẹ nulẹ̀ wọn láti máa jẹ táwọn fẹ́ràn táwọn máa jẹran táwọn máa jorí ẹran orí ìkíni mo ti rí babaláwo tó pa akọ ẹran sórí èṣù báyìí tó gé orí ẹ̀ tó lọ fi lé orí èṣù tí mo padà débi orí èṣù yẹn tí ń padà bẹ orí ẹran yẹn ń bẹ̀ mọ́ abẹ́ ẹ̀ mọ̀ wípé ibò gan bẹ́ẹ̀ ta ẹ̀jẹ̀ sí orí èṣù bẹ́ẹ̀ ta ẹ̀jẹ̀ sórí Ògún tẹ́ ẹ bá ti pa nǹkan báyìí tẹ́ ẹ ti dúlẹ̀ tó ti fẹ̀jẹ̀ kanlẹ̀ ẹ̀jẹ̀ balẹ̀ ọ̀dẹ̀rọ̀ ni ẹ̀jẹ̀ balẹ̀ ẹ̀jẹ̀ ètùtù lẹ̀jẹ̀ ìbá àjáde ẹ̀ ètùtù náà máa ń fi ṣe bí Ògún bá lò máa gba akọ ajá tí akọ ajá yẹn tí agbára ènìyàn ọba gbé bá gbé ọ̀pọ̀nlẹ̀ sán ọ̀pọ̀nlẹ̀ mọ́lẹ̀ pé kí ló tún lè gbàdípò ajá tágbára ènìyàn ọba gbé ìjàpá ńkọ́ ṣe bó fi ìjàpá bọ Ògún tí ó dẹ̀ gbà àkùkọ ńkọ́ ìlòdè mo ti rẹ́ni tó bọ Ògún rí tí ò fi nǹkan kẹlẹ́jẹ̀ kẹ̀kẹ́ bọ̀ Ògún ni tí ò fi nǹkan kẹlẹ́jẹ̀ kẹ̀kẹ́ bọ̀ tó dẹ̀ gbà ó mú ẹmu ó mú kí ló kọ rẹ̀ ẹmu iṣu sísun àgbàdo títa iyọ̀ ó fi bọ Ògún wàláhì Ògún ẹ̀dẹ́gbà Ògún lálẹ́ ló rẹ̀ fi bọ Ògún dẹ̀gbà ìlòdè àjẹbánu 419 gbogbo ẹ̀yin babaláwo tẹ́ ń pera yín babaláwo gidi lórílẹ̀‐èdè Nàìjíríà tó yẹ pé o lè ní ìwọ tó bá mọ̀rẹ́ sí babaláwo tòótọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yóò mọ̀ dáa fún ọ o ọmọ mọ̀ ṣe wàá mọ̀ dà báyìí Ọ̀rúnmìlà ọmọ fún ọ rí wàá mọ̀ sán wàá mọ̀ jẹ ifá mọ́lẹ̀ báyìí wàá mọ̀ jẹ ọ̀pẹ̀lẹ̀ mọ́lẹ̀ báyìí gbogbo ẹ̀ ó dẹ̀ mọ̀ dẹ̀rọ̀ wájú ẹ̀ kí ló dé ẹ̀yin tẹ́ ẹ ṣe wà náà nílùú òyìnbó jẹ́ kí n sọ kinní kan fún yín lẹ́ni o ẹlòmíì náà fún nínú yín tí ẹ ń bẹ lára ẹ o. ẹlòmíì nínú yín tí ẹ ń bẹ lára ẹ ẹ pé kí ni mo sọ tí babaláwo bá ní kẹlòmíì mú 50,000 wá a mọ̀ wò pé fake babaláwo ni iṣẹ́ rẹ̀ ò lè dáhùn torí wípé àwọn tán máa ń gba 500,000 lọ́wọ́ ẹ̀ wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ wà ní òyìnbó ẹ̀ bá ti máa ná owó ànádànù fáwọn babaláwo Nàìjíríà ok babaláwo kan ní kẹ́ ẹ ṣe tuntun sìn ó ní káyọ̀ lọ bọ Ògún ó lẹ́ bọ Ògún ẹ ti bọ Ògún Ògún bíbọ ní normally Ògún bíbọ ẹ ti bọ Ògún babaláwo yẹn tó wá pè yín níjọ́ kẹ ó tó wá pè yín tó tún yá ó tún ní kẹ́ bọ Èṣù ẹ tó bọ Èṣù ẹ mọ̀ bẹ̀ lọ́wọ́ babaláwo pé kí la fẹ́ fi bọ Èṣù ẹ mọ̀ kẹ̀dédé máa sọ pé ẹ gbowó kí la fẹ́ fi bọ Ògún kí la fẹ́ fi bọ Èṣù kí la fẹ́ fi bọ Ọbalúayé kí la fẹ́ fi bọ Bàtálá Ọbàtásà ọba takuntakun léde èrègbè kí la fẹ́ fi bọ ẹ má parọ́ fún wa mọ́ àwa náà ti gbọ́ gbogbo wa ti understand pé ọ̀pọ̀lọpọ̀ yín you are duping us ẹ̀yin babaláwo ẹ̀yin oníṣègùn ẹ máa gbọ́ o
ìwọ tó bá mọ̀ pé ọmọ oògùn yẹn tó fẹ́ nìyẹn pọ̀ ọmọ wọn ì mú yẹn sí nǹkan téèyàn bá ti mọ̀ wọn ì mú yẹn sí o ní ọmọ nobody can kill you. wọ́n máa ń babaláwo kan they will tell you say I don't know this thing ẹ lè pa wọ́n ní ọmọ nobody can kill you. ta ló fẹ́ pọ́ lórí pọ́ ọmọ nǹkan ní ọ̀dẹ̀ mọ́ kínní yẹn o ta ló fẹ́ pa ẹ́ who want to kill you but ọ̀pọ̀lọpọ̀ yín á ní wọn mọ̀ oníṣègùn mi ga sọ alóò lè jókòó dìde irọ́ pátákó gbòdògbòdò irọ́ parọ́ fúnrọ́ olè ní ọ́ olè ní ọ́ nǹkan tó o bá ti mọ̀ ìwà dáńṣe sọpọ̀ mọ́ tell them say I don't know this thing nǹkan tó o bá ti mọ̀ oníṣègùn tell them that pé mi ò mọ̀ kí ló wá dé tó mọ̀ parọ́ ewé tó yẹ kó o já ewé yìí ò ní lè complete àwọn nǹkan tó yẹ kó o ṣe ò ní lè complete kò ní lè pé pàdé mọ́ gbowó kíní yẹn lọ́wọ́ wọn àwọn kíní yìí ò ní lè pé ìwọ tó yẹ kó bàbá ọ̀pọ̀lọpọ̀ oníṣègùn mi gan òdèwé mọ̀ wọ́n tó ń wo mi sọ òdèwé mọ̀ má parọ́ tí ìyálékúlẹ́jà bá fún ọ ní ewé sọ ọmọ ìyàtọ̀ láàrin ewé sáwóré pépè àti ewé àjẹ́ ọ̀bàlẹ̀ sọ ọmọ ìyàtọ̀ ewé tó ti gbẹ sọ ọmọ ìyàtọ̀ láàrin wọn irọ́ pàtàkì dùkọ́ ọmọ ìwọ tó ń wo mi ọmọ ìyàtọ̀ láàrin ewé kan síra wọn ó dẹ̀ ń pèrè lóníṣègùn babaláwo kì í wá kò kì í já ewé kò kì í já egbò oníṣègùn ló ń já ewé ló ń já egbò babaláwo is like prophet àrínà ni babaláwo nǹkan tó dẹ̀ rí yẹn tó wá ṣe ètùtù rẹ̀ ọ̀tán ẹ mọ́ kó kínní yẹn pọ̀ èèyàn aráàlú òyìnbó ìyàtọ̀ wà láàrin babaláwo àti oníṣègùn tó ti yé wa oníṣègùn tó fẹ́ bá yín ṣe nǹkan kan oògùn wo ló fẹ́ jó tó fẹ́ gba 1 million lé lórí oníṣègùn kan máa ń sọ̀rọ̀ á ní ẹ kíní tó ń jó owó tó ń fi ṣe 1.4 million ni màá yín mú sí dédé rẹ̀ tó bá ń parọ́ ara ẹ̀ ló ń parọ́ fún kìí ṣe mi. yes tó bá ń parọ́ ara rẹ̀ ló ń parọ́ fún kìí ṣe mi. mo lọ sọ́dọ̀ bàbá kan lọ́jọ́ kan ló gbẹ́bù kan jáde ó ní sọ̀rí ẹ̀bùn yẹn ní 400,000 ló fi ìwọ ní 400,000 400,000 jẹ̀bù ó jò fúnra rẹ̀ 400,000 irọ́ lọ pa iye tán tẹ iye kanakana ṣé bá oògùn náà ló ti fún àwọn èèyàn tán ti lò tí ò ṣiṣẹ́ lára wọn àkí wàá nìtumọ̀ nǹkan tó lọ́ọ́ rà tó lọ́ọ́ fi 400,000 tí ò wà píìkì lára wọn 400,000 tí wọ́n gan fi ṣe nǹkan só píìkì lára ti ẹ̀gẹ̀ fúnra ẹ̀ ẹ wo yóò mọ dùn mọ́ wa yóò mọ kúrò máwọn ọ̀tá wa 080 30 85 16 86 nọ́mbà mi ẹ bá fẹ́ pè mí máa fún yín nímọ̀ràn tó pọ̀ 080 30 85 16 86 tàbí kẹ́ ẹ pè 080 27 01 23 55 080 27 01 23 55 Kọ́lá Aláwọdé lórúkọ mi o akọ̀ráyè ọmọ ogun tẹ̀lúdó ọmọ arẹ́ni pàdé ìjà lójú ọ̀nà ìjà ohun méjà wọ́n lọ tẹ̀lú ìdákẹ́jẹ́dó mo wá fẹ́ wo bàbá ńlá bàbá ẹni máa tọ́ mi a kì í mi kùkùté nílùú abínibí mi ẹ ń bá mi kùkùté ńbẹ ara rẹ̀ ló mì èmi ò ní ṣe èké o rere ni ó máa ṣe ifá wò náà dá fún wọn ìwọ babaláwo tó jẹ́ wípé ifá tó yọ sí ọ ṣé ifá kọ́ ọmọ ṣèké ló yọ sí ọ tó bá jẹ́ pé òun ló yọ sí ọ yóò padà sórí ọmọ tó bá bí yóò padà sórí ìran ẹ láti ìran kìíní títí dé ìran kẹwàá mi ò jẹgbì mi ò lè kúgbì ṣé wọn náà jẹgbì ṣó lè kúgbì ṣó lè sọ fún ara ẹ ṣó lè sọ sọ́kàn rẹ pé owó tó ń gbà yìí tó bá jẹ́ pé lóòótọ́ ẹlòmíì gan láti ẹ̀ sọ pé alóhùn ti báyìí ṣe alóhùn ti báyìí nìyẹn ṣe láì ṣe nǹkan kan ẹ̀yin tẹ̀lé mọ́ sọ pé kán ṣe fídíò fún yín kán ṣe kinní kan ní ò bílẹ̀mù yín gbà mí o ọ̀pọ̀lọpọ̀ babaláwo míì ètùtù ti ń ṣe ọwọ́ rẹ babaláwo míì kò kì í gba ètùtù ọwọ́ rẹ ò kì í gbà nídìí ètùtù bí ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ pásítọ̀ ni ọwọ́ ẹlòmíì ò kì í gbà nídìí ètùtù tó ń ṣe kò gbà ọwọ́ rẹ kì í gbà ọwọ́ ẹlòmíì ò kì í gbà nídìí ètùtù ẹ mọ̀ wò pé ẹ lè yí pé kinní kan pé kọ́bẹ̀ ṣe ètùtù ọwọ́ ẹlòmíì ò kì í gbà nídìí ètùtù ọwọ́ ẹlòmíì ò kì í gbà nídìí ètùtù débi pé yọ̀bẹ̀ ṣe ètùtù báyìí débi pé at the end of the day wàá padà lárí mọ́ ni kò ní ṣiṣẹ́ òun gán ṣètùtù fún ọmọ ẹ̀ òun gán ṣètùtù fún ara ẹ̀ gan sọ́gbà náà òun gán ṣètùtù fún ara ẹ̀ fún àwọn ọmọ tó bí nínú gan ṣé ètùtù yẹn gbà náà kó tó wá mọ bọ́wọ̀ gángan ṣètùtù ṣèwádìí dáadáa o
wádìí dáadáa kó tó tọrùn bọ̀. Pè mí ọmọ adùn fìjà gbogbo de ọmọ akin lójú ogun, mo ní kó pè mí tẹ́nìkan bá gba owó tí ò yẹ kó gbà lọ́wọ́ rẹ̀ lórí ètò mi. Pè mí wọ́n bọ̀ gbà padà. Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi. Yóò mọ̀ dùn mọ́ wa o, yóò mọ̀ korò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè. Tó bá ṣe rere yóò mọ̀ dùn mọ́, tó bá ṣe ibi tàbí tó bá ń gbé àwọn èèyàn jìbìtì lórí afẹ́fẹ́ yóò mọ̀ korò mọ́ títí ayérayé ni. Ìkànnì Yorùbá Dùn Online TV ẹ mọ̀ bá wa wò wìtìwìtì.